Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Yorùbá wí pé ikú ogun nípa kíkanjú. Wọ́n ní ikú òmùwẹ̀ nípa ikú òmùwẹ̀ nípa ẹni tó bá ń wẹ̀ lódò. Ikú òmùwẹ̀ ló máa pa, mo mọ̀ wẹ̀ náà ni ló máa pa. Ikú ogun náà nípa kíkanjú. Akíkanjú tí ò bá dẹ̀ kú sójú ogun ojó ní. Ayé Gani ti rún o, Ọlọ́run bá gbọ́. Ayé Gani ti rún pẹ̀lú gbogbo ohun tí mo ṣe tún ń gbọ́ yìí. Pé Sunday Igboho bó ṣe bà Yorùbá nation jẹ́. Sunday Igboho bà Yorùbá nation jẹ́. Ohun tó ń dùn ẹ́ ni pé glory tí Sunday Igboho gbà tí wo ò rí gbà ó dẹ̀ lè rí gbà torí pé ò ṣiṣẹ́. Ọwọ́ ẹ̀ ò mọ́ Gani, ọwọ́ ẹ̀ ò mọ́ ẹni bí ni ẹ́. Ṣó gbọ́ mi? Ìwọ tó máa kọ̀dẹ́mù iṣẹ́ èèyàn kan àbí bọ́dà mi, ìwọ tó fẹ́ kọ̀ndẹ́mù iṣẹ́ èèyàn kan wà á ti ṣe nǹkan kan lẹ̀ tí wọ́n lè máa fi wá àwòkọ́ṣe àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ wo ìkànnì àwọn àgbà akọni rèé, èyí gbóná ju Gani lọ o, èyí gbóná ju Gani lọ o, gbóná ju Gani lọ o. Àwọn akọni Èkìtì nìyẹn. Tó bá mú Gani á na Gani sáré, á na Gani tó máa tọ̀. Ẹ bá ní kó ṣe dáadáa. Kò lè ṣe dáadáa, ó wà ní ẹ̀jẹ̀ ni. Ìran bàbá ẹ̀ olè náà ń jà, olè ní bàbá ẹ̀ ń jà, olè. Ìwọ tó máa kọ̀ndẹ́mù iṣẹ́ èèyàn kan, wà á tẹ̀ níṣẹ́ tó dáa lọ́wọ́, wà á tẹ̀ ní pé ẹ lọ wo ìgbà tẹ́mi ṣe báyìí, ìgbà tẹ́mi ṣe báyìí. Kí ló ṣe? Ṣé a máa pèèyàn lólórí ogun kó má jagun rí? Ogun bolo ti jagun ọ̀hún, ó lòun jagun lábẹ́ aṣọ, àbí aṣọ bolo ti jagun. Ẹjọ́ ya ẹ̀sọ́ kan àwọn èèyàn gbọ́. Bolo ti jagun rí. Bolo ti jagun rí, sábẹ́ aṣọ ló ti jagun ní àbójú oorun, àbójú àlá. Kò jagun ẹyọ kan rí, àrírí àgbúrò ẹ̀ rí. Ó mà lọ olórí ogun lòun. Olórí ogun kí ni? Olórí ogun kí ni? Owó ló ń wá, owó ló ń gbà. Ṣé ń gbọ́? Àwọn tó mọ̀ nìyẹn o. Gani mo lọ sójú ogun á ní kọ́ fún ní 20 million 30 million naira. Èló ni Sunday Igboho ti gbà lẹ́nu iṣẹ́ tó débẹ̀ yìí. Ó fẹ́ fi 20 billion strategize. Ìwọ tó máa kọ̀dẹ́mù iṣẹ́ èèyàn kan, wàá ti níṣẹ́ kan náà tó ṣe é lẹ̀ pé lọ wò ńgbà tẹ́mi ṣe báyìí lọ wò. Àwòkọ́ṣe wo ni la lè rí lójú ẹ? And the boy tó ń sọ ẹgbẹ́ lòun àti Sunday Igboho. Ẹgbẹ́ Sunday Igboho will be 54 this year. Nígbà tó náà máa jẹ́ bó tẹ̀jẹ̀ pé ó parọ́ èjì ẹ̀ ni. Èmi mọ̀ dáadáa. This year ní Gani máa pé 52. Mo mọ̀ dáadáa. Ojú ẹ̀ ti lè kó lára mi, èmi ń tẹnu mọ́. Mo mọ̀ dáadáa níbi tó ti kọ́ kápẹ́ńtà. Mo mọ̀ dáadáa. Tábánikà ká sọ correct age. Sunday Igboho sì jù ẹ́ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun ilẹ̀ Yorùbá ni, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì, kò dé Oǹdó, kò dé Ọ̀ṣun, kò dé Ẹ̀gbá, kò dé Èkó. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́nu gate, lẹ́nu gate Aláàfin Ọ̀yọ́ lóde. Ṣé gbọ́ mi? Lẹ́nu géètì Aláàfin Ọ̀yọ́ lóde. Ohun tó pèrè ẹ̀ nítorí pé òun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí, olórí ogun ilẹ̀ Yorùbá lòun. Abíọ́lá ò pèrè ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò ni o. Abíọ́lá dẹ̀ ṣiṣẹ́ tó dá sí ilẹ̀ Yorùbá. Bàbá wa ààrẹ Prime Minister wa Samuel Adégòkè Akíntọ́lá, Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n pera wọn lólórí ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Látòṣà gan tó ń pariwo, Ààrẹ Látòṣà ò pera ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá. Ṣé bó lórí ogun ni iṣẹ́ nìkan tó ń ṣígun fún un? Now ní àgbékalẹ̀ Ọ̀yọ́ gan tó ti ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn Ọ̀yọ́ Mèsì
wọ́n sì sí ní Ààrẹ Ọ̀nà Kakanfò Báṣọ̀run sì ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ní Ọ̀yọ́ bí ipò karùn-ún ní Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́ bóun ló ṣe máa wá jẹ́ olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá ó ti ṣorí ibú Gani ìlara yìí ló máa pa ẹ́ ìlara ẹni tó fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni ọ̀tá ìjọba àmọ̀ pé ọ̀tá ìjọba ni ẹ́ olórí burúkú ìgbà tó jọ́rẹ̀ Jonathan owó tó gbàṣẹ bá kó ara ẹ ló kó sí òun kọ́ ló fi ń fly káàkiri èní France èní kìíní kankan èní gbá òfò ló máa ṣe ọmọ Adéyẹmọ ti jù ẹ lọ ẹjọ ṣé ìyàtọ̀ wà láàrin ọmọ ọkọ àtọmọ àlè gan ó yá ṣàlàyé kẹjẹ káwọn yẹn gbọ́. gan ọmọ ọkọ ó yàtọ̀ sọ́mọ àlè ọmọ àlè máa ń túlé ọmọ ọkọ máa ń tólé ṣe. ọmọ àlè máa ń túlé ọmọ ọkọ máa ń túlé ṣe. àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀ o. ẹ̀yin ẹnu yín mo ti ń gbọ́ báyìí. rárá o èmi kọ́ o ọwọ́ mi rí o. ọmọ ọkọ máa ń túlé ṣe ni ọmọ àlè máa ń balẹ̀ jẹ́. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀. nínú ẹ̀jẹ̀ ọmọbìnrin tó ń pè ní Ààrẹ Aríkúyẹrí yìí tó sáré ju rélùwé lọ yìí ǹjẹ́ tẹ̀ rí ẹ̀jẹ̀ Yorùbá kankan lára ẹ̀. bí mo ṣe gbọ́ wọn ó lọ́mọ Yorùbá lòun. ó lọ́mọ Yorùbá lòun. ṣùgbọ́n ìrànlọ́wọ́ ló ṣe fún Yorùbá. ọmọ kan sọ̀rọ̀ ó ní nígbà táwọn wà ní skul lọ́kọ́ta Gani akadede kó bọ́ dáa á dẹ̀ máa fáyà lọ straight bullet. ó jagun nígbà yẹn ó jagun nígbà yẹn. ó jagun pamọ́ Yorùbá. ṣe bógun náà ni. ṣe bẹ́ẹ̀ mọ̀ bàbá Fẹ́dú Fáṣẹ̀hùn. mo mọ̀. bó lẹ ṣe mọ̀ bàbá Fẹ́dú Fáṣẹ̀hùn. àwọn yẹn dúró rè orúkọ wọn ò dẹ̀ bàjẹ́. torí a gbọ́ pé bàbá Fẹ́dú Fáṣẹ̀hùn ló dá OPC lẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́. bẹ́ẹ̀. ok ìgbà tó dẹ̀ máa ṣe ìpàdé àkọ́kọ́ tó máa fi OPC lọ́lẹ̀ Gani ò sí ń bẹ̀. bó ni Gani ṣe wá ń pèrè olórí ológun ilẹ̀ Yorùbá. ẹ dúró jẹ́ kí n bèrè báyìí náà pé ṣé ènìyàn máa ń pèrè olórí ogun láì kọ́ṣẹ́ ogun níbì kankan. ìbéèrè tó yẹ kẹ́ béèrè kọ́ nìyẹn. ok ṣé ló yẹ kẹ́ béèrè pé ńgbà tó jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá wáyé tí ogun ṣe ń kọ́ ọmọ Yorùbá lọ. tó dẹ̀ ó ti ní àwọn ìran àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò pé agbádá náà máa ń wọ̀ agbádá bọ̀tì ní Ààrẹ Ọ̀nà Kakanfò tàbí Ọlá àrí kó gbé ọ̀pá dání kó máa ti ẹ̀pá kiri ọ̀pá igi òro àrí kí bàbá wa Akíntọ́lá náà kó gbé igi òro dání kí la lè fi pè ó ní òun jagunjagun ohun tí mo ẹwọ ẹ jẹ́ kí mi sọ tèmi o gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ mọ dìtẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí gbó àwọn tí wọ́n ń kó àwọn ọmọ wa tí wọ́n kó wa lọ́mọ tí wọ́n kó aya tí wọ́n bá ya sọ̀rọ̀ ojú ọkọ ẹ jẹ́ ká lọ bá wọn. gbàyẹ́ láṣẹ máa mọ olórí ogun. ó ti tọ́ kò jù bẹ́ẹ̀ lọ. pé ká wọ gbóná ká lọ dọ́nà wò. pété ọmọ bá ṣe sáàmù la máa mẹni tó máa mú gbé first second bọ̀tọ̀ ní tí o bá sọ iṣẹ́ sáàmù kò bóyá máa pàṣẹ ní bóyá máa fẹ́lì ní àlè mọ̀. ní tí o bá ṣe sáàmù kò lè pàṣẹ. bàbá gbogbo Èkìtì. mo jẹ ẹ mọ̀ pé mi ò gbọ́n. nígbà tí èèyàn tí o bá ṣe sáàmù ó máa gba zero. zero. ṣé òdo náà pè ní zero. zero ẹ ti ẹ ṣe wẹ ojú ọ̀nà lẹ́wà. ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà lẹ́wà oh God. Gbogbo kìràkìtà tó ń ṣe káàkiri yìí tẹ́ bá gbọ́ interview tó ṣe ní ìjẹta ó ní ààrẹ yìí flow kì í lọ sójú ogun kó gbé kámẹ́rà dání ààrẹ yìí lọ sójú ogun kó máa fly drone Amẹ́ríkà dẹ̀ rèé tamẹ́ríkà bá lọ sójú ogun wọn á gbé kámẹ́rà dání wọn á ṣe gbogbo ẹ̀ dání ẹ̀gbọ́ number 2 àwọn tó wà lẹ́yìn Ìgbòho àwọn ọ̀gá ọlọ́pàá tí federal government kó sí wọn lẹ́yìn Gani lóun mọṣẹ́ jù wọ́n lọ kò dé jagun rí. má wàá bíbá àwọn ṣe program lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni ó lóun mọṣẹ́ jù wọ́n lọ ẹ má jà mí. ok ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè wípé. ogun wo ló ti jẹ́. ogun èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ yín lọ sọ bẹ́ẹ̀ o. mo yín ìṣe tí ń sọ látàárọ̀ máa sọ àdẹ́sí lẹ́yìn fún Gani. sáà mi ò sọmọ Nàìjíríà o ọmọ Èkìtì ní mi sọmọ Nàìjíríà o. ayé ẹ ti fò eléri ibú. ọ̀gá mi jẹ́ wà.
eléri ibú àbúrò olóṣì ìrònú Sunday Igboho ló máa pa ẹ́ ìrònú Sunday Igboho ìrù ẹkùn rẹ̀rí ìrù ẹkùn belong to all the Yorubas tíantíá ní tíantíá tí ò ṣe é yí lọ́kàn padà tíantíá ẹ kàn máa kékú lórí ọ̀rọ̀ Adéyẹmọ ni ìwọ tó fẹ́ kọ̀ndẹ́mù iṣẹ́ èèyàn kan wàá ti ṣe ti tẹ̀ kí gbogbo ènìyàn rí pé lóòótọ́ ọmọkùnrin yẹn ó gbìyànjú lóòótọ́ ọmọkùnrin yẹn òun náà ó ta bíọ́bíọ́ lóòótọ́ ọmọkùnrin yẹn akọni ní bọ́tà àrí ẹ who are you eléri burúkú àbúrò olóṣì ìrònú Sunday Igboho ló máa pa ẹ o yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn Sunday Igboho ń ṣàyìn lójoojúmọ́ yínmúyín ẹ̀yin ti Sunday Igboho ẹ sanwó rẹ́kọ̀d mo fẹ́ ṣe rẹ́kọ̀dù fún Sunday Igboho yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn Sunday Igboho ó ń ṣàyìn lójoojúmọ́ yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn ọmọ májàsọ́lá ó ń ṣàyìn lójoojúmọ́ ó máa lù yín mọ́gbà ṣe gbọ́ mi Gani ẹ̀yin abiyamọ ayé ẹ má jẹ́ kí Gani ó pa Sunday Igboho bó ṣe pa bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ẹ já tètè júwe ilé bàbá ẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe rere ní ilẹ̀ Yorùbá ní Gani máa ń takò ẹ já tètè ẹ̀yin abiyamọ ẹ dìde bàbá mi á dá fún yín ohun tó ṣe fún bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn kó má bàa tún ṣe fún ìran wa again olórí burúkú ni tó yí ọwọ́ bàbá yẹn sẹ́yìn ó lè ní gbogbo wọn ẹgbọ́n tí mo pè láàárọ̀ tẹ́ni yẹn sọ wípé ó ní wọn gbọ́dọ̀ gbowó lọ́wọ́ olóṣèlú ṣùgbọ́n ó padà lọ gba 35 million ó lè ní Gani ó lè olórí burúkú ni ẹni tí ò ní bíbíire tí ń hùwà bíi bíbíire nínú ọ̀rọ̀ ẹ̀ very arrogance títẹ̀ yẹn ti kọjá arrogalistan òyìnbó yẹn ti fẹ́ máa gùn mí ọwọ́ mi láyé Gani máa fọ́ sí arrogalistan olórí ibu ni ẹ tó bá fẹ́ condemn èèyàn kan if you want to condemn somebody pé iṣẹ́ tó ṣe kò kúná tó wàá tẹ̀ gbé tiẹ̀ síta tó ṣe tí àwọn ènìyàn máa rí kì í ṣe àwọn bàbá téyìn wọn ti jóná tán kì í ṣe àwọn bàbá tó jẹ́ pé ẹlòmíì máa fẹ̀yìn mẹ́kà á fẹ̀yìn mẹ́kà sẹ́nu ó dẹ̀ máa wùyàn ẹ á dàbí kẹ́kẹ́ máa pọ́n eyín mẹ́kà yẹn lá ẹ lọ wo àwọn ọmọ OPC Gani téyìn mẹ́kà wà lẹ́yìn inú wọn tẹ́ ẹ bá wò lẹ́ẹ̀mejì ẹ̀ nílé jẹun ayé wọn ti rún ni ayé wọn ti rún ayé wọn ti lọ ayé wọn ti ṣe fù ayé wọn ti fù bí ọdún 2031 ti 2026 wọ́n ń gbé èèyàn nílẹ̀ Yorùbá Gani orí kankan ṣe o Sunday tún rán èèyàn nígbà tó wà ń Kútọ́nù ń wá sí ilẹ̀ Yorùbá mi báyìí tó tún ń ṣiṣẹ́ ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè àtọ̀húnrìn wá ìkíní mi ó yàtọ̀ sí pé wẹ̀ tó bá bàjẹ́ máa gbà lù tápà lọ wọn tí n bá dárúkọ ilé bàbá mi ní tápà wọn lè lé mi padà tápà èjì nana bàǹbó Gani yù Ádámù tápà o èjì nana bàǹbó tẹ́ bá fẹ́ sọmọ lórúkọ ẹ máa wo orúkọ sọmọ o orúkọ máa ròyìn o n tó mú Gani máa dààmú sí ni wípé orúkọ ẹ̀ ló ń rò ó ẹ bá wa bílèrè ibo ló ti jagun rí ogun bo ló jà ìrònú ìkókò Sunday Igboho ló máa pàjá Gani ọmọ yẹn fẹ́ bá strategy tá a ti ṣe lẹ̀ láti ọdún kelòó
látọ̀tún kẹlò ẹ wo àwọn èèyàn ẹ̀ tó ń jáde síta sẹ́ẹ̀ ẹni bá jẹ́ àfijú ọmọ ẹ lè wò wọ́n lẹ́ẹ̀mejì kẹ́ ẹ jẹun eléri ibu ni gbogbo yín eléri ibu ni gbogbo yín Gani kò ní í dáa fún ẹ àwa ò ní gbà kó balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin ọmọ ọkọ ẹ dìde tẹ bá rí àwọn tó ń tẹ̀lé Gani lẹ́yìn ìsádà kí Gani tira wọn níyè wọ́n lè jọmọ ọkọ bọ̀ Gani tira wọn níyè níbi tó ti lọ ń ṣoògùn lọ́dọ̀ aláàjì kan ní ìyànà pàjá ń jọ àná ó ti ra ọ̀pọ̀lọpọ̀ wọn níyè òun lẹ rí tí ẹgbẹ́ bàbá yìí máa dọ̀bálẹ̀ fún lórí ìjókòó ṣé bàbá MKO Abíọ́lá pera ìlú torí pé ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó pera ìlú lórí ogun ṣé bàbá Akíntọ́lá pera ìlú lórí ogun àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná tí Ọ̀yọ́ fi jẹ́ ṣé wọ́n pera wọn lórí ogun ilẹ̀ Yorùbá Gani òfò ló máa ṣe gbẹ̀yìn tó bá jáwọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá you are not all tellers o lè máa sọ lẹ́ẹ̀kọ́ Èkó yẹn náà ni kò tí máa sọ̀rọ̀ o lè dẹ́kìtì nígbà kó níwọ̀ lórí ogun ẹsẹ̀ kan máa kán kó tó lọ torí àwọn kábíyèsí mi máa bèrè pé ta ló fẹ́ jẹ lórí ogun ṣé Ọọ̀ni of Ifẹ̀ ló fẹ́ jẹ lórí ogun ilẹ̀ Yorùbá ṣé Aláàfin Ọ̀yọ́ kò fẹ́ jẹ lórí ogun ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa ṣọ́ pálásì Aláàfin olórí ibú ẹrú ọmọ òfò ọmọ àdánù tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ òfò ló máa ṣe òfò ṣe gbọ́ mi òfò ló máa ṣe Sunday Igboho máa lù ẹ́ mọ́ Gani ìrù ẹkù dé ìjayà fún Gani ìrù ẹkù dé ó gbórun lójú Gani àtàwọn ọmọ ẹ̀ gbogbo wọn wá ń fọ́ síta tó bá jẹ́ pé ẹgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe prógámù tó èpè làwọn ọmọ Yorùbá ń gbé yín ṣe èpè ní kúre ní kú síbi táṣọ yín wà òfò lẹ máa ṣe olórí burúkú nìyín ọmọ àdánù nìyín ìyá kẹtẹ jáde síta gbogbo ojú tí wọn jọ kò tí ì ju ọmọ 45 years ayé ẹ ti lọ ayé yín ó ti lọ Sunday Igboho carry go ìrù ẹkùn we are moving forward no shaking the land belong to us Sunday Igboho sọ ní ọ̀rọ̀ wọn kan ó ní àwọn tó bá mọ̀ pé ó fẹ́ ṣe business pẹ̀lú Yorùbá kò nínú bó máa bọ̀ nígboro ó dẹ̀ sọ ó ní ọmọ Yorùbá tá a bá ká mọ́ tó ń jiyàn gbé a máa tìtì ẹ̀ bíi fúlú bí àwọn bandit tó jiyàn gbé ni so Sunday Igboho kò gbógun ti ẹnikẹ́ni ẹni tó ń da àwọn tó da ìran Yorùbá láàmú ló gbógun ti mẹ́wàá ẹ̀dá oníyọ̀ àwọn ọmọ Yorùbá 5 ló wà ń bẹ̀ tó mú ṣe àwọn yẹlẹ̀ 10.5 million tó kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn ará ìlú yẹn àwọn ọmọ ìlú yẹn làwọn bandit yẹ pé fún the remain 15 million tó ṣẹ̀ wá gbà làwọn bandit yẹ kún mo sọ fún yín mo ní mo jáde gómìnà mi wọ́n ti kó wọn bá ń gbalẹ̀ kúyẹ́dé gómìnà mi ti kó wọ́n ti kó àwọn márààrún gómìnà ti tèmi báwo ń ṣe Ṣèyí Mákindé tí ń gbàbọ̀dẹ̀ fún ọmọ Ọ̀yọ́ pé kí Fúlàní máa pa ọmọ Ọ̀yọ́ nípakúpa òfò lẹ máa ṣe ẹni kú síbi táṣọ yín wà ẹ̀yin rédèrèdè rádaràda bí Sunday Igboho bá ń ṣe fíìmù ayé á máa fẹ́ ni torí pé wọ́n rí n tó ń ṣe kì í ṣe kójókòó mo ní ẹgbàá mi aráàlú gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tán ti ń jẹ ó dórí Gani ní gbogbo nǹkan mọ́ dàrú lòun náà máa ń fi oyè jẹ ní Gani náà máa ń fi olóyè jẹ ohun tó dẹ̀ dùn mí jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà ló tún ń gbá wọn ọmọ tápà ń gbá yín ó fi yín joyè àánú yín máa ṣe mí o alábàjọ tí gbogbo yín ò fi rí lẹ́ẹ̀fi jẹ́ nǹkan kan ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín Sunday Igboho respect ìlú ẹkùn moving forward no shaking no retreat no surrender bàbá Tinubu ẹ máa wò wá níran Gani ní apààyàn ni yín ẹ dìde ṣé lóòótọ́ ohun tí Gani sọ ṣé òótọ́ ni tí ò bá ti jẹ́ kó òótọ́ ni ẹ jẹ́ kó fojú winá òfin ó lè ní àwọn scott ẹ fi ń pààyàn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin tẹ́ bá jẹ́ ti bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Gani kọ́wọ́ sẹ́yìn kó rojọ́ kó wá ṣàlàyé àwọn tí bàbá Bọ́lá Ahmed ń kójọ tó ń pààyàn tó ní Sunday Igboho wà lára wọn àti kọmíṣánná Táyọ̀ Àyìndé ẹ jẹ́ kó wá rojọ́
eléré burúkú ọmọ ìrankíran ó fẹ́ balẹ̀ jẹ́ ni àní gbà kẹ́yìn àtọ̀rìn wá kẹwà balẹ̀ kóòtù òjìrì jẹ́. Thank you, God bless you. Bàbá mi Síkò